ẹ̀yin àgbàlagbà kò ní bàjẹ́ fún wa o lágbá elédùà lágbá adẹ́dá àṣẹ̀dá lágbá ìgbámọ̀lẹ̀ àtùbà àtúnṣe fún wa o. ẹ̀yin àgbàlagbà iṣẹ́ tí mo tún mú wá oògùn ìfẹ́ràn oníkọ́kọ́rọ́ tó dájú oògùn ìfẹ́ràn oníkọ́kọ́rọ́ tó dájú tó bá jẹ́ pé ìyàwó yín sá lọ ẹ̀dẹ̀fẹ́ gba ìyàwó yín padà girlfriend yín sá lọ ẹ̀dẹ̀fẹ́ gba padà ẹ̀yin àgbàlagbà ẹ̀dúnṣẹ́ yìí wò ẹ̀yin tẹ́ ń subscribe inú mi dùn ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí kò ní bàjẹ́ fún wa ojú òní ti wà ní ṣàtẹ̀tì iṣẹ́ yìí ẹ lọ bá mi wá ewé amúnimúyè ẹ bá mi wá ewé àwẹ̀ pèpè ẹ bá mi wá irú woro ẹ bá mi wá yèrè ẹ wá bá mi wá ẹja ojúlówó ẹja àrọ̀ ojúlówó ẹ bá mi wá ẹ̀yin àgbàlagbà báwo la ti fẹ́ ṣe a ó lọ gbogbo àwọn ewé yẹn papọ̀ tábà ti lọ a ó lọ mọ́ yèrè àti yèrè a ó fi ṣe ẹja àrọ̀ kan yẹn jẹ lépo níyọ̀ àti irú a wá sọ àgádágodo tí a sọ yìí a wá sọ sínú ẹ̀ a máa sọ sínú ẹ̀ nígbà míì iṣẹ́ yìí ó lágbára o iṣẹ́ yìí lágbára o ẹ lè máa fojú kékeré lè sọ pé iṣẹ́ kékeré yìí ó lágbára o ìyàwó ẹ ni kó o ṣe fún o ẹni tó bá mọ̀ pé o fẹ́ ni kó o ṣe fún o ẹni tó bá mọ̀ pé o fẹ́ ni kó o ṣe fún o ẹ̀yin àgbàlagbà báwo la ṣe máa ń ṣe é tábà ti so àgádágodo yìí sínú ọbẹ̀ yìí a wá sè é mọ́ tábà ti sè é mọ́ tó bá ti jiná a wá sọ ọ́ tábà ti sọ ẹ̀yin àgbàlagbà tábà ti sọ ẹja àrọ̀ yìí tábà ti sọ ọbẹ̀ yìí sórí òṣùká tó bá ti tutù a gbé àsèjẹ yìí dání ní ìhòòhò ọmọlúwàbí a pè gbólóhùn rẹ̀ sí a wá sọ wípé ká tó jẹ ọbẹ̀ yẹn ni o làwọn fi máa pe gbólóhùn sí o ohùn rẹ̀ ní lámọrí ọmọ lámọrí èmi lámọrí ọmọ lámọrí ni mò ń pè ọ́ o ibikíbi tí o bá wà kó wá jẹ́ mi níhò ṣàwòrán pèpè kó lọ pe lágbájá ọmọ lágbájá tí í ṣe aya mi wá fún mi èmi lágbájá ọmọ lágbájá tí í ṣe ọkọ rẹ ni mò ń pè ọ́ o amúnimúyè bá mi mú iyè lágbájá ọmọ lágbájá tí í ṣe aya mi lágbájá ọmọ lágbájá tá à ń sọ yìí orúkọ ìyàwó yẹn ló máa dá orúkọ yẹ àti orúkọ yẹ lágbájá ọmọ lágbájá ìyẹn ni tájú ọmọ ẹni báyìí òun ló máa dá o yèrè wá lọ bá mi mú iyè lágbájá ọmọ lágbájá wá sọ́dọ̀ mi iyọ̀ ló ní kí lágbájá ọmọ lágbájá máa yọ̀ mọ́ mi káàkiri lójoojúmọ́ arọ̀ ló ní kí lágbájá ọmọ lágbájá máa rọ̀ mọ́ mi káàkiri láti òní lọ ọ̀rọ̀ tí mo bá sọ ni kó gbọ́ torí pé ọ̀rọ̀ tí kọ́kọ́rọ́ bá àgádágodo sọ ní gbọ́ ọbẹ̀ tí èmi lágbájá ọmọ lágbájá fẹ́ jẹ yìí kò gbọdọ̀ dúró sínú mi inú lágbájá ọmọ lágbájá ni kí ó sọ̀kalẹ̀ sí ní kíákíá tí mo bá ti jẹ tán a ó wá sọ ohunkóhun tí a bá fẹ́ sí ọbẹ̀ yìí ohunkóhun tí a bá fẹ́ a wá sọ sí a wá sọ sí ẹ̀yin àgbàlagbà lẹ́yìn yẹn tẹ́ bá ti jẹ àṣejẹ yìí tẹ́ bá ti jẹ tán báwo la ṣe máa ń ṣe àgádágodo yìí ẹ wá tì í ẹ padlock ẹ bá ti padlock ẹ wá lọ gbé àgádágodo yẹn a wá lọ sọ sínú odò tó ń ṣàn tàbí odò ńlá ó parí o ìyàwó yìí máa padà o mo fi gbá mọ̀lẹ̀ kóra fún yín ó máa padà girlfriend tó ti fi ilẹ̀ tó ti pẹ́ ọjọ́ ti pẹ́ ó máa padà ẹ bá lè ṣe é bí a ti sọ pé èmi ò kì í yọ ọ̀kọ̀ọ̀kan kò nú iṣẹ́ o bó ṣe rí gẹ́lẹ́ ni mo máa fi ilẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkan ò mú nǹkan wá ẹnìkan ò ní mú lọ ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí ẹ bá mi subscribe ojú òní ti wà ní ṣàkẹ́tì orúkọ mi ò yí padà ewé ò lópin ẹni mọ̀ yóò mọ̀ yìí kò ní bàjẹ́ fún wa o.